sáré wá gbọ́ ẹ sáré wá gbọ́ tuntun ẹ wá gbọ́ ọ̀rọ̀ ìyànjú yìí ẹ wá gbọ́ tó máa ṣe ní láǹfààní nínú ọdún tuntun táwa yìí àwọn obìnrin kan àtẹ́ ìgbọ̀dọ̀ fẹ́ o tẹ́ bá ti pàdé wọn ẹ yẹra fún wọn lọ́nàmọdé ní sísí ni mò ń sọ o kì í ṣe ní àgbàlagbà kì í ṣe bí abọ́ 45 o ni mò ń sọ o àwọn ẹtí súnmọ́ ìgbésí ayé wọn ti lò nínú ìgbésí ayé wọn already láwọn tó bá ti pàdé àwọn ọmọbìnrin yìí ẹ yẹra fún wọn obìnrin tó bá ti gẹrun tó ń gẹrun tàbí tó ń gẹ style sórí tàbí tó fi leg chain sẹ́sẹ̀ ẹ gbọ́ mi obìnrin tó bá ti pàdé ọdún 2025 nínú ìmọ̀ ìjìnlẹ̀ nínú ọdún 2025 yìí tó ń sọ fún ọmọ tó bá ń wá ire gbẹ̀dẹ̀ tó bá ń wá ìbùkún gbẹ̀dẹ̀ tó bá wá ọlá àwọn obìnrin wọ̀nyí ẹ gbọ́dọ̀ bá wọn so obìnrin tó bá ti gẹ irun ẹ̀ tí ò ṣe irun gẹ́gẹ́ bí obìnrin tẹ́ ẹ bá leg chain lẹ́sẹ̀ tó tún gé irun tàbí tó gé irun nǹkan tó lò leg chain ẹ sá fún ọdún 2025 yìí o bẹ́ẹ̀ ni àwọn obìnrin tó bá ti jẹ́ pé ó ń gé irun wọn kì í ṣe irun àwọn máa ń gé irun ọmọ kékeré ní from age 20 to 30 years 30 to 35 sí 40 tó o bá ti pàdé wọn lọ́kùnrin ẹ sá fún wọn o ó léwu o nínú ìmọ̀ tó wà nínú báyìí ìmọ̀ nínú ayé fún ọgbẹ́ tó fẹ́ wá ìgbéga tó fẹ́ wá ọlá ìbùkún fún ayé ẹ̀ pé lọ́dún tuntun tó ń wá yìí kóhùn rí jẹ kóhùn rí mu tó o bá ti pàdé sí ọlọ́mọge tó wá gé irun ẹ̀ tí ò dirun tàbí kó ṣe irun sórí tó pẹ̀lú àwọn tó ń lo àjò tó pẹ̀lú àwọn tó ń ṣe ìgbìyànjú nínú ayé má ṣe fẹ́ wọn o bí ìyàwó pàápàá má yàn wọn lálẹ́ o nítorí pé kí ni ní ayé àtijọ́ obìnrin tó bá ti parí ayé ẹ̀ tí ayé bá ti sú àwọn ni wọ́n máa ń gérun láyé àtijọ́ ẹ gbọ́ mi àwọn arúgbó láyé àtijọ́ táyé ti tán tí wọ́n rẹ̀ nílẹ̀ tí wọ́n tó gbé gbogbo nǹkan tó ti sú wọn bóyá widows àwọn ni wọ́n ń gérun láyé àtijọ́ tó bá pàdé lọ́mọge tó wá gérun tó fi leg chain sẹ́sẹ̀ tí wọ́n gàjọ́ nígbìyànjú tó ń wá ire ajé tó ń wá ire ọlá tó ń wá ire ìbùkún má lọ bẹ̀ o èèwọ̀ ni tó gbé tó bá ti lọ síbẹ̀ ó léwu ẹ má yẹ kí gbogbo ẹni sọ̀rọ̀ fún yín fún ẹni tó bá gé irun ẹ̀ lọ́mọdé ó túmọ̀ sí pé ó ti gé ọ̀pọ̀lọpọ̀ nínú òun ògo ẹ̀ nítorí lára ẹwà obìnrin lára ògo obìnrin ni irun wà bẹ́ẹ̀ ni bó bá fẹ́ lo obìnrin ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè fi irun obìnrin lò ó wọ́n lè fi ìbálòpọ̀ lò ó obìnrin ẹ gbọ́ mi obìnrin tó bá ti wá gé irun ẹ̀ ó ń sọ pé òun ti lo ayé òun tán ó kọ̀ dẹ̀ wà nú ayé nọ́mánọ́má ni kì í wá burú máa ṣe o ṣùgbọ́n tó bá ń wá ire ajé ire ọlá ire ìbùkún má ṣe bá ọ̀rọ̀ obìnrin bẹ́ẹ̀ sùn bẹ́ẹ̀ ni ó léwu nínú ìgbìyànjú ṣe rí ọ̀rọ̀ mi ẹ bá ṣe ọ̀rọ̀ mi gbọ́ o fún ẹni tó bá ń wá ìgbìyànjú ire pé wọ́n máa ń ṣe àjò ó ń ṣe ògùn ó ń wá ọlá ìbùkún àǹfààní babaláwo ni tó ṣàwọn pé kó ṣàlẹ̀ jẹ́yàn láyé tó ń wá ire ní fídíò mi wà fún o tó bá ti pàdé obìnrin tó bá ti gé irun ẹ̀ má bá sùn nítorí pé àmì burúkú ni nílẹ̀ Yorùbá fún ọmọdé tí ò ṣe ọmọ secondary school là ń sọ o tí wọn gbà kó ṣe ní secondary school o bí wọ́n ti wà ní university àbó ti jáde university tó wá lọ gé irun ẹ̀ low cut bí tọkùnrin olóbìnrin bẹ́ẹ̀ má ṣe bá alájọṣepọ̀ má lè ṣe fẹ́ sílé bí ìyàwó àfi tó bá lè yí padà láti ṣe kíni láti ṣe irun ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin lẹ́yìn oṣù mẹ́ta tó bá ṣe báyìí àwa lè fẹ́ bí ìyàwó ṣùgbọ́n kò bá láti ṣe bẹ́ẹ̀ ó lóun fẹ́ máa gé irun lọ́gbọ́n style ní bókò ní mínì ìwọ yẹra fún un jẹ́ kí àwọn tí wọ́n mọ̀ kan tọ́hàn dáhùn kan mọ̀ jẹ́ kọ́ lọ máa fẹ́ obìnrin burúkú wà fún ọkùnrin burúkú obìnrin rere wà fún obìnrin rere ẹ gbọ́ mi Bíbélì kan sọ ọkùnrin kan sọ kí amúgbó kó fẹ́ amúgbó obìnrin bíi titi ẹ̀ bẹ́ẹ̀ ni kí ìkà kó fẹ́ ìkà kí ẹni rere kó fẹ́ ẹni rere ṣùgbọ́n tó gbé àkí ń kíyèsára bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi ẹ ká ṣọ́ra àwọn kí n tà ń sọ yà kíyèsí ni kí obìnrin máa gẹ irun ní ọmọdé from age 20 to 40 years kì í ṣe nǹkan tó dáa ìwọ ọkùnrin tó bá wà ní ajé tó bá ti pàdé obìnrin bẹ́ẹ̀ kọ̀ọ̀rọ̀ kí wọn bá wọn ṣeré kò máa lọ ti ẹ̀ àríkà ìgbákò àmì nínú ayé tóbi bá ti ń gẹrun ó sọ fún ẹ pé kò sógo lára òun mọ́ bẹ́ẹ̀ ni nígbà táwọn àwọn kékeré táwọn ní ọmọdé táwọn 35 years lọ́mọdé táwọn gbà yẹn lọ́hùn àwọn ìyá wa tó tó àbí 70 above àwọn náà máa ń gẹrun tó ní wọ́n ti lo ìgbésí ayé wọn tán already wọ́n kọ̀dà retí pé káwọn kọ̀dà jẹ́ wọn mọ́ kọ̀dà bá ti wọn lọ àwọn ló máa ń gẹrun gbà yẹn tàbí opó bẹ́ẹ̀ nígbà tó wá pàdé obìnrin ọmọ kékeré tó wá sọ̀rọ̀ àìdí opó ọ̀sán gangan láì tí ìmárì tó ti ń gẹrun lọ́mọ yunifásitì lọ́mọ 30 years 35 years ó yẹ kó sọ pé tó wá fẹ́ eléyìí àṣìgbé ni o àní ṣàṣìgbé o àní ṣàṣìyàn o obìnrin tó bá wá ire tó wá ògo fún ara ẹ̀ kì í gẹrun o lọ́mọdé o àgbàlagbà lè gé o 50 above 60 above wọ́n lè gé tó mọ 50 years láti bímọ tán èmi kò tó wá fásì gan láti máa lọ́mọ mọ́
tí ó ti lògbèsè ayé díẹ̀ ṣùgbọ́n ẹni tó ti lògbèsè ayé rárá tó wà lọ ń gé irun ẹ̀ ká ṣọ́ra fún ẹ ká tó ṣọ́ra fún àwọn obìnrin tó bá ń wọ aṣọ dúdú ní gbogbo gbà ẹ ká ṣọ́ra fún àwọn náà tàbáṣọ pupa náà ní gbogbo gbà ẹ ká ṣọ́ra fún wọn gidigidi àwọn nínú ìràwọ̀ kan wà tó ní kọ́ máa sọ black wọ́n kọ́ ní kọ́ máa wọ lẹ́ẹ̀kọ̀kan ni not every time tí obìnrin bá ti wọ́n dúdú gbogbo gbà èèwọ̀ ó nídìí èèwọ̀ tún ní nílẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ni tó wọ́n padà fẹ́ ọkùnrin náà ní last kó tó kú ẹ ká jáde bẹ́ẹ̀ ẹ pàdé mi lórí next page ẹ̀sùn kọ̀fẹ́ sọ ẹ máa wò mí lórí YouTube live ẹ follow mi ẹ like ẹ share àwọn kúta àmúwá yìí tó bá jẹ́ bí irọ́ ni tẹ́ ẹ bá lágbàlagbà ńlé àbí arúgbó bí 65-70 above tó jẹ́ gbàlagbà gidi tó jẹ́ gbàlagbà tó mọ̀ kankan pa Yorùbá o tàbí àgbàlagbà tó bá kàwé gbàlagbà pé ẹ wá èèyàn kan máa sọ̀rọ̀ wọn kan pé abẹ́ wà lágbà kọjá wáyé bá sọ ẹ ṣé òótọ́ làwọn nǹkan yẹn nílẹ̀ Yorùbá wọ́n á sọ pé nǹkan tẹ́ni yẹn sọ òótọ́ ló sọ fún ẹ bẹ́ẹ̀ ni ìmọ̀ Yorùbá ni èèwọ̀ nílẹ̀ Yorùbá ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá bàbá tó dá kankan mọ̀ a ní ẹ̀wọ̀n ògbọ́rí o superstition ni o superstition yìí máa ń sọ títí tí àwọn òyìnbó fi kó wa lẹ́rú superstition yìí fi gbogbo nǹkan lọ́wọ́ wa tó ní ká má ṣògùn mọ́ ká má ṣàkájò mọ́ pé ewé ò da egbò ò da nísìnyí gbogbo nǹkan tó ń ṣe nísìnyí apps ni lórí apps ewé àtẹ̀gbò ni nígbà kan wọ́n ní fáwọ̀ da nígbà kan wọ́n ní kinní kan da nísìnyí olúgbáyé ń ṣe jù tọ́nà ń ṣí tọ́nà ńlá fún wọn ẹ má ẹ̀kọ́ tọ̀ wá o ẹ má ẹ̀kí àáfà kan ọ̀ babaláwo kan ọ̀ pásítọ̀ kan kó dì sí fún yín o lóòótọ́ wà o ògùn wà o agbára wà o èèyàn dẹ̀ wà o àṣírí ẹ̀ tó wà nú ayé àṣírí ó wà nú ayé ẹ tó bá lọ́wọ́lọ́wọ́ ó nídìí àjò ẹ tó bá ń kẹ́ lọ́wọ́lọ́wọ́ ló nídìí àjò jù ìṣẹ́ tó rí ṣe ẹ tó bá tó wà lókè ló láti máa gbẹ lọ́hùn gbogbo má bọ̀ alẹ̀ bẹ́ẹ̀ ni ẹ ká ṣọ́ra gidigidi o ẹ ṣe gan-an níjú sọ fẹ́ ayé o ẹ follow me for more ẹ like ẹ dẹ̀ share thanks very much bye for now.